káyé má fẹ́nu bara wọn mi jẹ́ o táyé corruption ò tẹ̀lé fẹ́nu bara wọn mi jẹ́ o. ìwọ ọ̀rọ̀ ọ̀gá yín èmi máa yọ fún ilé ẹ̀kọ́ kan ni torí mi nífẹ̀ẹ́ màálù yẹn jẹ yín lọ ẹ lè mọ̀ ká ní mo fẹ́ bá yín bá tiẹ̀ jẹ o tí wọ́n fẹ́ bá yín bá tiẹ̀ jẹ ó mọ̀ pé òun náà mọ̀ bọ̀ wọ́n ní pé ọ̀bẹ máa ń mí nǹkan àgbà ni you grab. I know wetin I go talk for here now wey be say na confirm legit everything and everywhere go burst. In career go joko career ẹ máa joko kò yẹ kó fi bàjẹ́ ìwà ẹ̀ ó lo mi tán ó fi mi kọ́ bọ́ọ̀dì ó jẹ́ kí n lọ́ta ìwọ ló tún wá dìde ogun sí mi ó ní ṣoríire ìwọ wálé ẹrú ayé tó rán mi tó kọ́ mi sínú orí burúkú ìwọ kọ́ ló gbé mi wá sí life wálé ẹrú ayé. No be you carry me come live. You go do artwork. Shey na me do artwork. You tell me make I come do wetin Paso do for me. Alaja la Pasuma baba no fẹ́ so. Tí mi ò bá sọ̀rọ̀ yẹn, ẹ̀yin tọ̀gá ńlá ẹ má bínú. Tí mi ò bá sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ yẹn náà máa tún padà lọ mú jáde. Ẹ má rí gbogbo fídíò tó pé àwọn náà ní ká máa bú Alaja la Pasuma. Fídíò yẹn náà wọ́n lọ ń gbé jáde sí i. Nǹkan tó ṣe fáyà ẹ nìyẹn o. Ìgbà tó ní pé ayé ọ̀gbọ́n yẹn ti fẹ́ ní ìtumọ̀. Wọ́n wá lọ post fídíò tó fi ń bú Paso. So that àwọn ti Paso á lè yé ètè. But wọn ò mọ̀ pé àwọn ti Paso àwọn ò daft báwọn ṣe bí àpèsè ṣe dá. Alhaji Táyé Àkàndé Adébísí ẹni jábọ́ àwọn ògbàdúrà kẹ́ jábọ́ o ṣùgbọ́n kí ni nǹkan tí ẹ̀yin èèyàn ẹjẹ́ abẹ́ra wa léèrè nígbà míì bóyá àwọn gan fúnra wọn kọrin kan wọ́n ní a ti ṣe tó ní àmàṣe o àforíjìn rẹ̀ là ń wá o àti fànábì rẹ̀ ṣàkàsọ wá foríjìn wá ọlọ́run òye wọ́n kọrin yẹn orin tẹ̀dẹ̀ ń wò yẹn ó máa ń bí àwọn kankan míì ìwàsí tàbí ìrírí tàbí ìrìn àjò ńgbà míì ó máa ń fa irú orin téèyàn ó kọ tàbí nǹkan téèyàn ó ṣe. Alhaji Táyé Àkàndé Adébísí tá lẹ́sẹ̀ àbí irú èèyàn wo ni yín ní kọ̀rọ̀ tó sì jẹ́ wípé ojú mi láyé fi ń wò yín ní gbangba. Kí ni tẹ́ ẹ ṣe ní kọ̀rọ̀ tó fẹ́ máa dojú ìjà kọ yín? Ẹ jẹ́ kó ń bí pé bí ẹ lówó wọ́n ti ń sọ ń pa yín ó ti ń pọ̀ jù àwọn tí wọ́n sún mọ́ yín wọ́n ní ẹ̀dá àwọn tí ẹ̀yin dẹ̀ ń wò ní àwòkọ́ṣe ayé òjúwe wọn bẹ́ẹ̀ ẹ̀yin gan òjúwe wọn bẹ́ẹ̀ ìgbà tó wó délẹ̀ yẹra. Alhaji Táyé Àkàndé Adébísí kí ni tó ń ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká wo látòrí yàtọ̀ sí kó bóyá ọ̀rọ̀ títí rí ẹ já mú yẹn kúrò ń bẹ̀ ẹ já wo látòrí Ọpẹ́ Federal àròlé yín tẹ́lẹ̀ tó yapa èèyàn ò lè dìídì yapa kó kúrò lẹ́yìn èèyàn kó ní èèyàn sọ̀gá àwọn mọ́ tí ì bá ṣe àwọn nǹkan kan tó ń rí tí ò lè sọ fún yàn. Ẹ jẹ́ ká wo Alẹ́ Àságà tí gbogbo yẹn bá tẹ̀ fi yín lẹ̀ mi mọ̀ wípé Alẹ́ Àságà lè fi yín lẹ̀ láyé. Ẹ wo gbogbo àwọn èèyàn tá Alẹ́ Àságà bá jà nítorí yín ibi tó ti bú wọn ó padà lọ bẹ̀bẹ̀ ń bẹ̀ nígbà tó rí wípé kinní yóò rọrùn mọ́. Alhaji Táyé irú èèyàn wo ni yín ní kọ̀rọ̀? Ẹ wo ó dà ó ń lù yín kan náà jáde kó tó wá ku ó ń lù ní àbí mọ́níjà bí ẹnìkan náà tún jáde mi mo ti gbàgbé orúkọ ẹni yẹn kó tó wá kan Rolex tó jáde yìí mi mọ̀ pé òun náà lè jáde wá takò yín wá máa júwe yín pé èèyàn burúkú ni yín. Alhaji Táyé gbogbo ẹgbẹ́ AFC Àpèsìn Fans Club ẹ sì ní ọ̀pọ̀ ọ̀rọ̀ tẹ́ sí ẹ sì ní àwọn ìgbésẹ̀ tẹ́ gbé. Ọlọ́run ní jẹ́ ká Alhaji Táyé kọ́rẹ́sì ò jábọ́. Ó yẹ kẹ́ ẹ rántí àwọn ìrìn àjò yín láti lẹ̀ wá bẹ́ẹ̀ náà sì dìde. Nígbà mẹ́rin bẹ́yẹn bá rántí bẹ́yẹn sì dìde
èèyàn tí èèyàn bá fẹ́ síwà wò èèyàn ó tún ronú pìwàdà. Ẹ rántí àwọn àyè kan gbà kan bóyá láyé Paso 2 lẹ́yìn jẹ́ nígbà yẹn ni àbí Paso 2 nígbà yẹn ni àbí Paso Ìbàdàn. Ẹ wo àwọn àyè kan, àwọn àsìkò kan wà nígbà yẹn tó jẹ́ pé ẹ lọ kọrin lórí stage ibẹ̀ náà lẹ́tùn sùn sí. Tẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run tiẹ̀ lè gbé yín débi tẹ́ ẹ dé yìí, kí ló dé tí ẹ ronú àwọn nǹkan yẹn kẹ́yìn náà fi wá tún ayé yín rebrand sà, kẹ́ ẹ máa sí dáadáa sáwọn èèyàn tán ṣùgbà yín. Púpọ̀ àwọn èèyàn tán ṣùgbà yín ni wọn ò lè sọ, àwọn tí wọn ò tí ì fi yín lẹ̀ bóyá wọn ò tí ì ṣetán àti sọ̀rọ̀, bóyá wọ́n sì ń forí dà pé yóò padà ṣẹlẹ̀, yóò padà nǹkan padà dá nǹkan padà dá. Bàbá ẹ yí padà. Ògo ní èèyàn lè rí yín nínú fámìlì kó ní kó ń pàdánù yín. Èèyàn ò lè rí yín nínú mọ̀lẹ́bí kó ní kẹ́ ẹ kú àbí kẹ́ ẹ sánkù àbí kí ìràwọ̀ yín ó jábọ́. Àwọn gbàdúrà, èmi pásánà mi gbàdúrà kẹ́ ẹ jábọ́ tàbí ká yóò fi yín ṣàwátì. Ṣùgbọ́n ẹ ronú kí ni ẹ gbé kọ̀kọ̀ sí tó fẹ́ máa dojú ìjà kọ yín, táwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín tán súnmọ́ yín fi ń sá sẹ́yìn, tí wọ́n fi ń júwe yín bí ẹni tí ò dáa. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀yin tí ẹ̀ ń jáde nítorí Alhaji Táyé Àkàndé Adébísí Currency wípé wọn ò sígbá, wọn ò sáwó, wọn ò ṣe kókó bàbá sásùn. Ìtí mo kọ́kọ́ fẹ́ sọ ni wípé ẹ rántí pé èèyàn ni wọ́n o, èèyàn ó sì máa sì ṣe èèyàn ni o. A lè dàbí àìsí áńgẹ́lì, a lè dàbí Ọlọ́run. Ìwà èèyàn ò sì ní fi èèyàn lẹ̀. Ẹni tẹ́ bá ń bá rìn tí ìwà rẹ̀ ò bá tẹ́ yín lọ́rùn, ẹ gbà wípé èèyàn ni. So ìka yìí kò lè dọ́gba. Ìwà ẹ̀dá ó sì yàtọ̀. Ìwà Táyọ̀ lè bá papọ̀ mọ́ ti Kẹ́hìndé o, ti Dòwó yàtọ̀ sí Tàlàbá o, Ìdògbé kò lè jọ ti Dọ̀ha. So a lè jọra wa, a sì lè dàbí Ọlọ́run. Ẹ máa máléjì àwọn tẹ́ bá ń bá rìn, ẹ má máa gbẹ́jọ́ wọn wá dá wàhálà lẹ̀ mọ́. Ẹ rí pé ẹni tó ṣe interview fún wọn, wọ́n ti mú wọn sọ́wọ́. Èmi gẹ́gẹ́ pásánà ti jáde sí ẹ̀gbọ́n Délé Adéyanjú rí lórí pé bóyá àwọn interview tí wọ́n ń ṣe wọ́n máa ń fẹ́ dá wàhálà lẹ̀. Ṣùgbọ́n mo wá padà wá ronú wípé nígbà míì àwọn nǹkan kan ń gbénú àwọn èèyàn ó ń gbénú wọn tí wọn ò lè sọ fún èèyàn. Bóyá nínú àwọn interview yẹn bóyá wọn ò lè sọ jáde. Ṣùgbọ́n torí pé báyé ṣe ń lọ ni òǹkàlùkù sì máa yọ tiẹ̀ náà sì máa, ẹni tó bá nífẹ̀ẹ́ Tátáyé àbí tó nífẹ̀ẹ́ Lágbájá, òǹkàlùkù wa máa jáde pé kò rí bẹ́ẹ̀ o, báyìí ló ṣe rí o. Èmi pásánà ti jáde fún wọn rí. Ẹni tí ẹ bá mọ̀ wípé yóò dá wàhálà lẹ̀, bóyá kẹ́ mọ̀ wulẹ̀ sọ́nù interview tí wọ́n bá ń gbé jáde mọ́. Tẹ́ ẹ bá ti lè mú tí ẹni yẹn bá ṣe fún yín mọ́ra, tàbí kẹ́ ẹ gbàgbé pé kẹ́ ẹ gbà kádàrá pé bá a ṣe kọ́ ni. Alhaji Táyé Àkàndé Adébísí ó ti ń pọ̀ jù fún yín. Ẹ̀yin náà ẹ rántí bẹ́ẹ̀ ṣe jáde, ẹ rántí ìgbà tẹ́ ẹ lọ sóde tó jẹ́ pé bẹ́ẹ̀ náà orí stage náà lẹ́sùn mọ́júmọ́ kẹ́ tó máa lọ ilé. Ẹ rántí ìgbà tí ò sí nǹkan kan, lóòótọ́ owó ti dé. Ẹ rántí wípé ìgbà ò lọ bí òréré o, bóni sì rí ọ̀la rí bẹ́ẹ̀ o, ẹnìkan ò sì lè lọ ilé ayé gbó. Ẹ̀yin tẹ́ bá ń gbé ṣe ń kọ̀rọ̀ tó fẹ́ máa dojú ìjà kọ yín, ẹ yí padà. Ọládékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin, Òjò pàṣẹ Kẹrẹmọdé ọmọ Àtìbà, Ifábùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ̀là. Bóyá ẹ fẹ́ bọrí, ẹ fẹ́ bọ fani, ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ni, ẹ kàn sí bàbá yìí. Wọ́n wà ní ìlú Péjú wa, Sábó, Ọ̀yọ́ Aláàfin. Ẹ ṣeun. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun, ẹja tó ń da ibú làmú òjò apẹ́ lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kára o, sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là, bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o.
gbogbo ayé ló ń lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn fífi ojú kó jàǹkárí wọ̀ ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣe o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 0803-834-8630 tàbí 0705-288-8104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.